ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá Àkànbí Ọlọ́ba mo fẹ́ ta òkò tó béèrè sí yín ìbéèrè mi ò dẹ̀ pọ̀ ìbéèrè ni o tó bá dàbí èébú ẹ má fi bínú sí mi torí wọ́n ní ọmọdé ò ní mẹ́kọ jẹ kó má ra lọ́wọ́ ìbéèrè ni mo fẹ́ bí yín torí ọ̀pọ̀lọpọ̀ yín náà brọ́dà mi lọ́pọ̀ nu yín bàbá mi lọ́pọ̀ nu yín kọ́lọ́run ọba Elédùmarè kó dẹ̀ jẹ́ kí n rí yín pẹ́ ìbéèrè ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ ìbéèrè yẹn ó lè dàbí ìbéèrè pé bóyá ó lè rí bákan bẹ́ẹ̀ kò ń ṣèbù ẹ mọ̀ wọ́n ní ẹni tí ò bá mọ̀nà tí ò dẹ̀ lè béèrè ọ̀nà irú ẹni yẹn máa ń sọnù ni so ìbéèrè ni mo fẹ́ béèrè ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá mo dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkànbí Ọlọ́ba mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdì mo kí wa ní kíkí tọ́lọ́lá jùlọ mo ṣẹ̀ làbọ̀ orí ẹ̀làbọ̀ yìí bọ́ ṣíṣẹ́ àtúbà fún wa àní rí wọn gbé sọnù bí ò ṣe bí ọmọ ibi tá à ń lọ ò jìnà ibi tá à ń yà sí ibẹ̀ ló pọ̀ ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá ìbéèrè l'Àkànbí Ọlọ́ba fẹ́ béèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá ẹ lójú tí àbí ẹ má bínú tó bá dàbí ebu ìbéèrè ni mò ń béèrè ẹ jọ̀ọ́ ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá sí ẹ lójú tì sójú máa ń tì yín ẹ má bínú o mò ń béèrè ni o torí èmi ti gbọ́rọ̀ yín sọ̀tún mo gbé sósì mo wá dá padà sáàrin mo wá ní jí kí n takò tó béèrè yìí sí yín ni mo fi ń ṣe prógrámù yìí fún yín pé kí n takò tó béèrè fún yín ẹ̀yin àfáà ẹ̀yin ẹgbẹ̀rún kan 1000 naira tí n bá sọ pé tí n bá pe àfáà ní ẹgbẹ̀rún kan àbí 1000 naira 1000 mi ì bú wọn o mi ì bú wọn fún gbogbo ọmọ Yorùbá tí ó bá jẹ́ first time tí máa gbọ́ program mi kò sí àfáà tó lè jiyàn sí nílẹ̀ Yorùbá pé ìtumọ̀ àfáà kò kí ń ṣe 1000 àwọn náà mọ̀ pé àfáà gbólóhùn àfáà ẹgbẹ̀rún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ 1000 so ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá ẹ̀yin ẹgbẹ̀rún kan 1000 ilẹ̀ Yorùbá ìrọ̀lá bí ẹrú sáwúdí akéwú tọrọ jẹ òkò tó béèrè tí mò ń ta sí yín ni pé sójú máa ń tì yín ìjẹ́ lójú tì nǹkan tó jẹ́ kí n béèrè yìí kò ju pé ẹ̀yin náà ẹ̀kọ́ jíjọ́ kan kẹwo population yín nílẹ̀ Yorùbá tójú bá ń tì yín ni ó yẹ kẹ́ mọ̀ pé látara yín ilẹ̀ Yorùbá ò ní future mọ́ ẹ tún wá béèrè yìí lọ́wọ́ ara yín pé sí lóòótọ́ l'Àkànbí sọ pé the way bẹ́yìn àfáà yìí ṣe pọ̀ tẹ́ ẹ̀ níwúlò kankan tẹ́ ẹ̀ ṣe fúnlẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ ṣe fún Nàìjíríà lápapọ̀ kò sí àǹfààní kankan kò sí ohun tẹ́ wúlò fún lèmi fi ń béèrè lọ́wọ́ yín pé sójú máa ń tì yín ṣe ní tìjú ànẹ̀yìn àfáà ẹ̀yìn ẹgbẹ̀rún kan yìí 1000 naira 1000 Germany ó ní 1000 ẹ̀yìn ẹgbẹ̀rún kan yìí kí ni mo ń béèrè ni o kí ni ìròrí yín nípa fújọ́ ilẹ̀ Yorùbá báwo lọ́jọ́ ọ̀la ilẹ̀ Yorùbá máa ṣe rí pẹ̀lú èyí tẹ́ ń ṣe rádaràdá kiri ẹ̀ lóko ẹ̀ lódò ẹ̀ níṣẹ́ Muhammadu sọ pé Allah sọ pé Quran sọ pé àdìsí sọ pé ní sẹ́ńtúrì tá a wà yìí èmi fi ń béèrè lọ́wọ́ yín pé ṣé ẹ máa ń tijú sá ṣé lójú tì ṣé ẹ máa ń ronú sójú tì yín níbi tójú làdé yìí ẹ mọ́ gbàgbé o àwọn tó fún Nàìjíríà ní independent àwọn náà fún India ní independent the same period ẹ wo India lénìí ẹ wo Nàìjíríà lénìí ni mo fi ń béèrè lọ́wọ́ yín pé ṣé ẹ ní tìjú ṣé ẹ mọ́ ń ronú and mo wá ń béèrè lọ́wọ́ ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá ẹ̀yin ẹgbẹ̀rún kan ẹ jọ̀ọ́ ṣé lè bá wa jáde síta kẹ́ sọ future of Nigeria future of Yorùbá land fún wa sílẹ̀ Yorùbá sì ní future pẹ̀lú rádaràdá tẹ́ ń bá kiri yìí àtẹ̀yìn òbí tá à ń sọ fún tá à ń kọ́ fún tẹ́ ń parẹ́ pé ẹ mọ́ ká àwọn ọmọ yín lọ lé kéwú mọ́ ẹ stop ṣe bẹ́ẹ̀ kí ni ìwúlò kéwú kí ló wúlò fún láwùjọ wa kí la lè fi ṣe láwùjọ wa
ládẹ ń gbàdúrà àwọn tí wọ́n lè bá yín fi ohùn jẹ́jẹ́ sọ wọ́n jáde láìpẹ́ yìí wọ́n mọ̀ bá yín fi ohùn jẹ́jẹ́ sọ síbóhùn tàwa lé ní òdodo ọ̀rọ̀ àwọn bàbá wa ọ̀dẹ̀ parọ́ wọ́n lódodo ọ̀rọ̀ máa ń korò lára ni báyà ohùn líle táwa fi ń sọ fún yín òun ni ẹ̀jíkọ́ ẹ lè gbé ọ̀rọ̀ wa yẹ̀wò àwọn tí ó bá yín fohùn ohùn rẹ̀ lẹ̀ tó bá yín fi sọ wọ́n jáde láìpẹ́ yìí ẹ̀yin gómìnà wa pánsá ò fura pánsá já o àjà ò fura àjà jìbó nílé ọba fura olè ní òkò sílẹ̀ ẹ̀yin gómìnà wa lẹ̀ Yorùbá ìjẹ́lẹ̀ Yorùbá ní fúchọ́ ẹ̀yin gómìnà wa torí gbogbo yín fẹ́ dórí ipò yẹn ẹ fẹ́ dórí ipò yẹn ẹ fẹ́ náwó náírà tá fẹ́ dórí ipò yẹn bẹ́ẹ̀ kí ni plan yín fúnlẹ̀ Yorùbá ẹ̀yin gómìnà wa torí tẹ́ bá ní plan fúnlẹ̀ Yorùbá olójú yín ò ní lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ kó sí wọ̀ ẹ wo population of Afa nílẹ̀ Yorùbá kí la fẹ́ fi wọ́n ṣe kí ni ìwúlò wọn wọ́n wá ń pariwo Allah sọ pé Muhammadu sọ pé Quran sọ pé hadisi sọ pé kí la fẹ́ fi yẹn ṣe Muhammadu ń tọ́jọ́ kan ẹni arákùnrin kan wá ń kọjá lọ ìwọ̀n kí ẹ̀rẹ́ òjíṣẹ́ Allah ò wá dá lóhùn ìgbà tó wá tọ̀ tán àwọn jàmá wa ń béèrè lọ́wọ́ rẹ̀ pé òjíṣẹ́ Allah arákùnrin yìí ń kí ọ Muhammadu wá pé òun ń ṣe àfọ̀mọ́fàlà lọ́wọ́ ni kí ni ìyẹn ṣe kàn wá kí ni ìwúlò nǹkan ọ̀hún kí ló bring to table kí ló kàn wá wọ́n ń jà ń lé kẹta ọ̀sẹ̀ akanra ilé àkọ́kọ́ kí ló kàn wá ń bẹ̀ fún díẹ̀ yìí ẹ̀yin ẹgbẹ̀rún kan irọ́ la bí ilẹ̀ Yorùbá ìbéèrè mi sí yín ni pé sójú máa ń tì yín ṣe máa ń ronú and kí ni future ilẹ̀ Yorùbá ìbéèrè ni mo wá béèrè o wọ́n dẹ̀ ló ní wọ́n ní béèrè ò kí ń fàjà oníbéèrè kò dẹ̀ ń sọnù so ìbéèrè ni o ẹ ṣé o mo ṣe làbọ̀ rẹ̀ làbọ̀ yìí o.